Méjì ni mo wá láti wá fún ní ìmọ̀ràn ní alẹ́ yìí. Ta lọ́lọ́hun àti Babalado. Màá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ Babalado torí pé ẹni ó bá nẹ́rù Babalado lọ́mọ ni, lábúrò ni, lẹ́gbọ̀n ni, téèyàn bá nẹ́rù rẹ̀, èèyàn ní gbàdúrà káburú ó ṣe. Èèyàn ó dẹ̀ máa ṣàdúrà kó máa gòkè sí torí pé ẹnu ibi tí ayé mọ̀dé lénìí, iṣẹ́ ló ṣe débẹ̀. Babalado, Ọlọ́run yóò máa dúró tì ọ́, Ọlọ́run ó máa gbé ẹ ga, Ọlọ́run ní já ọ kulẹ̀. Iṣẹ́ kọ́mẹ́dì tó ń ṣe, àwọn èèyàn ṣe, wọ́n ralé, wọ́n rọkọ̀, wọ́n jẹ́yàn nídìí ẹ̀, ìwọ náà bá wọn jẹ́yàn nídìí ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ ọ́ ni, tó bá lè tẹ̀lé ìmọ̀ràn mi, tó bá lè gbọ́, mi ń wá láti wá àtáàkì ẹ̀, mi sì wá láti wá àtáàkì anybody, mi ń wá láti wá bẹ́ni kankan jà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọkùnrin tó ń struggle tó fẹ́ jẹ́ nǹkan nínú ayé, tó dẹ̀ ń làkàkà láti pave waves fúnra rẹ̀, ó ní sí ọwọ́ lọ́bí clear ní Ọlọ́run tó wá fún ọ ní làákàyè tó fi ń ṣe kọ́mẹ́dì. Kò bá dáa jù kó jẹ́ pé kọ́mẹ́dì ẹyẹ bó ṣe ń ṣe yẹn òun náà ló mójútó. Má yà sí fracas, torí tó bá ti yà sí fracas, Alado, àkọ́kọ́ ó máa dínà ọ̀pọ̀lọpọ̀ oore eléyìí tí máa jẹ́ kí eléyìí tí àwọn tí bá ń ṣe kọ́mẹ́dì máa ń rí. Nínú àwọn oore táwọn tí bá ń ṣe kọ́mẹ́dì máa ń rí, táwọn tí ń ṣe fracas ò lè rí láíláí, òun náà ni ambassador. Ẹni tí tó bá jẹ́ comedian, Ọlọ́run tètè máa taari àwọn èèyàn tí wọ́n á fi wọ́n sí ambassador, Ọlọ́run máa taari wọn sí wọn. Tipátipá lẹ́ẹ̀fì rí ẹni tí ń ṣe fracas, tí ń ba àwọn èèyàn lórúkọ jẹ́, tí ń gbé ìhòòhò àwọn èèyàn síta, tí ń sọ àléébù àwọn èèyàn. Tipátipá lẹ́ẹ̀fì rí àwọn tí wọ́n nílé iṣẹ́ ńlá kí wọ́n fúnrú ẹni bẹ́ẹ̀ ní ambassador. Ẹ lọ gbogbo àwọn Kùtù Abíọ́lá, gbogbo àwọn tí wọ́n ṣàjẹ́ comedians, ní tí wọ́n fi ń gbéra, òun náà ní ká fún wọn ní ambassador. Ṣùgbọ́n Alado ó ti fẹ́ máa yẹ kó lójú ọ̀nà tó wà. Comedian lámì ẹ́ sí, ó ti fẹ́ lébẹ̀lẹ̀ ara rẹ ní orúkọ míì tó yàtọ̀ sí comedian. Má fira rẹ wí ta ni Ọlọ́run, ta ni Ọlọ́run. Mọ́síábù tí ta ni Ọlọ́run tora rẹ̀ sí, ojú ọ̀nà tó ń tora rẹ̀ sí, òun ò pera rẹ̀ ní comedian o. Ó rí orúkọ tó ti fúnra rẹ̀ gan láti lẹ̀, ó ní ta ni Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé òun náà ní mission, ó ní n tó wá ṣe lórí social media. In tó sì wá ṣe nígbà tó bẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní sọ Al-Qur'ani níná, ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn àléébù ẹ̀sìn Islam àti ẹ̀sìn míì. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní promote traditional culture, in tó ń gbé dání nìyẹn. Ṣùgbọ́n ìwọ ta lọ́lọ́run. Ó ṣe fídíò kan recently tó fi sọ̀rọ̀ nípa Sheik Labeeb, k'Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá náà ogun, k'Ọlọ́run jẹ́ ká rí wọn pé àfáà tiwa ni wọ́n, àfáà tiwa ni Sheik Labeeb. Bàbá àgbàlagbà jì, ìjọba 1, k'Ọlọ́run jẹ́ kẹ́mi ogun, k'Ọlọ́run jẹ́ ká rí wọn pé aṣáájú wa ni wọ́n, ẹni rí ni wọ́n. Sheik Labeeb ti ṣe lecture, wọ́n ti ṣe lecture kan láti bí àìmọye ọdún sẹ́yìn. Ó dà tí ń bá ní sí, yóò ti tó bí ọdún 10 tí wọ́n ti sọ̀rọ̀, tí wọ́n ti ṣe lecture yẹn. Ta lọ́lọ́run ó gbé fídíò yẹn wá láti lè wá fi tako Sheik Labeeb. Ìwọ náà Babalado gẹ́gẹ́ bí comedian, ìwọ náà lọ mú fídíò yẹn, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí pé ẹ wo Sheik Labeeb,
Tani kan mọ́ ṣẹbọ sáwọn náà ìwá sí lẹ́bọ báyìí. Whereas lórí fídíò yẹn bí 2 years ago ni Sheik Labeeb fúnra wọn ni wọ́n ti correct mistake ara wọn lórí fídíò yẹn. Ẹ̀yin ẹ wo fídíò tí Tani ìyẹn ta lọ́lọ́run tó play tí ṣé bí Labeeb lágbàjì ló sọ pé ànábì ní kí wọ́n sóògùn, ànábì ní pé kí wọ́n lọ ṣe òkà àlùwò, níbo lànábì ti ṣe bẹ́ẹ̀? Nínú ìwé wo níbo lànábì ti ṣe òkà tó ti lùyàn lóòkà àlùwò? Ẹ mẹ́sìn ẹ gbé lórí bí yàrá àrà. Mo wá tún sọ ègé àti ìwọ tó jẹ́ àfáà ni àti wòlíì ni àti ordinary person ni tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ babaláwo tó ń ṣe ìgbìyànjú lọ́wọ́ babaláwo pé kó lè dáa fún ọ, tó wá dáa fún ọ tán tó rówó tó rí gbogbo nǹkan tó ń fẹ́ tó wá kọrí ṣọ́ọ̀ṣì tó lọ ń ṣèdúpẹ́ kò ní dáa fún ọ. Gbogbo oríire tó ṣe tó fi ọlá ifá tó fi Ọlọ́runmìlà tó fi kójọ yóò parẹ́ lójú ẹ̀mí rẹ ni, torí that is wickedness. Ẹ̀sìn wo ni Ọlọ́run sọ fún ọ pé òun kọ̀? Ẹ̀sìn wo ni Ọlọ́run sọ fún ọ yí pé ẹ̀sìn yìí. ṣe ti rí ẹ̀yin wá wo fídíò tí Sheik Labeeb gẹ́gẹ́gẹ́ fi ṣe correction ara wọn tán fi correct ara wọn. èèyàn tó gbé ìdá àkàtọ̀ tó bá ṣe mistake ń bí ọ̀rọ̀ àbí ìṣe tá a sàfà inú rẹ̀ wọn pàtàkì irú ọ̀rọ̀ ọmọ àlọ́ sọ yìí. àwọn ọ̀rọ̀ kan wà tí mo sọ nínú wá sírí nínú láìfù mi tẹ́mi gan máa ń regret kí mo sọ. àwọn ọ̀rọ̀ kan wà tí mo ti sọ rí báyìí lórí wá sí báyìí tẹ́tẹ́ mo máa ń regret pé ìbá máa sọ̀rọ̀ eléyìí. mo rántí ẹyọ kan mo sọ níwò lọ́dún kan táwọn fáwọn aláàpẹ̀lú àwọn ọmọ ìyá wa kejì yẹn táwọn ń ṣe ìsìbáàtú oògùn ìgbé kò sóògùn jáde èmi dẹ̀ ń gbé oògùn wà àwa ń fa wàhálà yẹn lọ ṣe é mọ ẹlẹ́gùn kí ló kẹ̀mí àfàkẹ́ lóògùn tí màá fògùn rinlẹ̀ ṣé oògùn làwọn ń ṣiṣẹ́ lórí rẹ̀ àbí kéwù àfa yàásí ni màá fi rìnlẹ̀ kó wà kí n tàfà pẹ̀lú oògùn mo tún wá níyà ẹ fò kásánwó ẹ lóńdè ẹ nà wọn ló ká lọ ọ̀rọ̀ yẹn ò da ọ̀rọ̀ burúkú ni wàlẹ̀ hàn kìlú ìzà àkàtọ́ ha tá a sàfà èèyàn gidi tó bá mistake ṣe kankan inú rẹ̀ ó máa bàjẹ́. wàlẹ̀ ahamaku ẹ wáyé dídìrín èèyàn. ìzà àkàtọ̀ tafali sáfà. dídìrín èèyàn ẹni tí ó bìlífù pé ẹni mi tún gbọ́n jù ń lọ ìzà àkàtọ́ tó bá ṣe mistake sọ̀rọ̀ kan tafali sáfà yóò máa sọ pé òun máa tó òun sí hikima kan wà mí tó òun sọ yẹn ẹ̀yin ni kò yé wáyé tó fi ní kí màá bẹ́ mi tó wí tí ayé ni bẹ́ẹ̀ nǹkan yẹn ò ṣe kí ni o kò dáa kéèyàn jẹ́ àtọ́bí má ṣe bá wí tó bá ṣe mistake jẹ́ ká lè correct dá mi lóhùn. sábàbùn min asbabil fashali fil hayat. sábàbùn min asbabil fashali fil hayat. ó bẹ́ẹ̀ mọ̀rọ̀ kan wá ni ó nínú nǹkan tí ìdákẹ́yìn wọn arrive. ṣe ti rí yẹn náà kí Ọlọ́run ọba kí ọmọ fi wá sílẹ̀ gbogbo alágbọ́n tí Sheik Labeeb sọnù fídíò yẹn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan recently Tani Ọlọ́run fídíò tí mo fi ṣàlàyé iṣẹ́ kan fún àwọn èèyàn ní TikTok ewé ẹ̀yìn olóbe bẹ́ẹ̀ ni Tani Ọlọ́run lọ gbé fídíò yẹn wá ó tó fi bá mi kó àwọn èèyàn ní àwọ̀ sọ pé kò sí tí ń jó ògùn kò sí ẹni tó sọ pé kò sí tí ń jó ògùn kò sí àfáà tó lè sọ pé kò sí tí ń jó ògùn láàfáà tó bá máa ti ń ṣe. Kí n tó máa sọ lórí fídíò yẹn gan ẹ̀yin ẹ gbọ́ fídíò yẹn fídíò tí ta lọ́lọ́run lọ mú wá tí mo ṣe tẹ́mi gangan fi sọ̀rọ̀ tí mo fi kó àwọn èèyàn lóògùn pẹ̀lú ẹ̀yìn olóbe ẹ gbọ́ fídíò yẹn nìyẹn. Èmi gangan máa wá tún kọ yín ní iṣẹ́ yẹn tán lórí prógrámù yìí ewé ẹ̀yìn olóbe yẹn pẹ̀lú ìyèrè èèyàn lọ pẹ̀lú ìyèrè ẹ dákun tẹ́ ẹ bá ti lọ dáadáa tán pẹ̀lú ìyèrè ẹ wá ẹyin ìbílẹ̀ ẹyin òróró 4 ẹ fọ
ẹ mix ẹ pẹ̀lú intel yẹn ẹ gbé epo kaná kó gbá bẹ́ẹ̀ ni ẹ wá dín ṣùgbọ́n ẹ má rò ó ẹ má jẹ́ kó rún nígbà tó bá dín dáadáa ẹ wá dọ́gbọ́n yí padà láì ní rán ẹ jẹ ẹ ṣàdúrà sí tó bá ti tutù tẹ bá ti sọ kalẹ̀ ẹ sọ sórí kankan ẹ ṣàdúrà sí ní tẹ bá fẹ́ èèyàn ní ṣiṣẹ́ yẹn kéèyàn má rò èmi ti ṣe mo sì mo máa ń ṣe dáadáa Ọlọ́run dẹ̀ máa fi kún fáyà kún sí agbára Ọlọ́run ní bẹ́ẹ̀ ìyẹn kì í ṣẹbọ ewé tí ajá yẹn ẹ dákun sẹ́mi ni mo dá ṣé wọ́n lọ dá ta ló dá ewé yẹn ẹni tó dá mi ló dá ewé ẹni tó dá mi ló dá egbò ìyèrè tí mo ṣàlàyé yẹn ìyèrè náà ṣé àràmù ni ìyèrè wá jẹ́ ojú èèyàn àbí ìyèrè jẹ́ kórópín èèyàn tí mo ní kẹ́ ẹ lọ̀ mọ́ ewé ṣé ìyèrè tí mo ní kẹ́ ẹ lọ̀ mọ́ ewé ẹ dákun kí ni àrọ́mù kí ni tí ọ̀dá nínú ewé yẹn àti ìyèrè ṣé ẹyin ni ọ̀dá ni àwa ò tako oògùn tí ó bá ti mú ṣíríkù dání oògùn tí ó bá ti mú ká lo ẹ̀yà ara èèyàn tí ó bá ti mú ká lo nǹkan àrọ́mù dání kọ̀tẹ́ tó ní kéèyàn kankan mọ́ sóògùn àwọn oníṣẹ̀ṣe kọ́ ni wọ́n dá ewé àwọn oníṣẹ̀ṣe kọ́ ni wọ́n dá egbò àwọn oníṣẹ̀ṣe kọ́ ni wọ́n dá ẹyin tá ń lò àwọn oníṣẹ̀ṣe kọ́ ni wọ́n dá gbogbo àwọn nǹkan tá a fi ń sóògùn náà Ọlọ́run ló kírètì ló dá gbogbo rẹ̀ èyí tí àwọn àfáà panupọ̀ pé ká má ṣe náà ní ṣíríkù àṣíríkù bíláì ìmọ̀ ìṣe ẹbọ mọ́ Ọlọ́run ká gbé nǹkan kan kalẹ̀ ká wá máa pè nǹkan yẹn ní Ọlọ́run pò ní ó gbà wá sàn ó ní ó wò wá ó ní ó ṣoore fún wa ká lọ máa bọ omi ká máa bọ nǹkan kan ká máa bọ òkúta ká máa bọ irin eléyìí làwọn tí wọ́n wà nílọrin takò kì í sí àwọn tó wà nílọrin takò gbogbo tí ń jà fà lọ takò kì í sí àwọn tó wà nílọrin nìkan àwọn tó ń sóògùn bẹ nílọrin náà ìyẹn ò ṣe nǹkan kan náà Ọlọ́run kì í ṣe oníṣẹ̀ṣe nìkan lọ́lọ́run dá ewé àti egbò fún àsìgbọ́ nìyẹn àsìsọ nìyẹn táwọn èèyàn bá ń sọ pé ṣe bá ń lo ewé ṣe bá ń lo egbò gbogbo wa lọ́lọ́run jọ dá ewé àti egbò fún àwọn China tí wọ́n ń lo ewé tí wọ́n ń lo egbò ẹ dákun sáwọn oníṣẹ̀ṣe náà ni wọ́n kó ewé àti egbò lọ sí China tí wọ́n fi ń lò àwọn kẹ́dì kò sóògùn kẹ́dì kan tẹ́ẹ̀ ní rí ewé tán fi sí lára rẹ̀ sáwọn àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá náà kó ewé lọ fáwọn China àwọn kẹ́dì tí wọ́n ń so gbogbo ẹni tí Ọlọ́run ọba dá sáyé lọ́lọ́run dá ewé àti egbò fún ká máa lò wọ́n àti àwọn ẹranko tó dá sáyé ó dá wọn sáyé kán lè jẹ́ ìwúlò fún wa ni kìí sẹ́yìn oníṣẹ̀ṣe lẹ́lẹ̀ ewé kìí sẹ́yìn lẹ́lẹ̀ egbò Ọlọ́run ló ní àádẹ́jọ́ máa lò ní ẹni tí àwọn èèyàn ń sọ pàápàá jùlọ àwọn àfáà wa nílọrin tí wọ́n takò tó fi dàbí ẹni pé wọ́n ń sọ̀rọ̀ pé káwọn kan mọ́ wa lọrin kan mọ́ so nínú àtọ̀ bóyá bíi 16 local government nílọrin bíi 4 or 5 local government náà ni wọ́n ti sọ pé àwọn ọ̀fẹ́ kí wọ́n máa káwọn tí wọ́n máa bọ̀ nǹkan kan kí wọ́n wà níbẹ̀ ẹ̀dàgbọ́n bí almost 11 local government tó kù wọ́n ní kẹ́ ẹ máa ṣe tó bá wù yín níbẹ̀ bí 11 local government gbogbo wa náà láti mọ̀ pé gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní àṣà àti ìṣe wọn lóṣogbo wá ń bí aláṣà àti ìṣe Òṣogbo wọ́n ti ní tẹ́ bá fẹ́ bọ̀ Ọ̀ṣun ẹ̀kọ́ rí sóṣogbo wọ́n ń sọdún Ọ̀ṣun Òṣogbo wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lóṣogbo wọ́n ń sọdún Ọ̀ṣun Òṣogbo lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni bàbá wa kan náà ti sọ̀rọ̀ nínú fídíò wọn aláàjì ọlọ́lọ́mẹrú ẹ̀ bàbá wa ṣé ọlọ́lọ́mẹrú ẹ̀ kọ́lọ́n dákọ́kọ́ jẹ́ kẹ́mi wọn ogun wọ́n ní ẹni tó bá fẹ́ ṣe tó bá jẹ́ pé ìwọ ọdún Ṣàngó ló wù ọ́ tó fẹ́ máa ṣe máa bọ̀ nílùú Ẹdẹ àwọn làwọn lọ́dún Ṣàngó ìwọ tó bá jẹ́ pé ọdún kí ló tún máa ṣe lọ́yọ̀ọ́ ìwọ tó bá jẹ́ pé eléégún ọdún eégún lọ fẹ́ ṣe ní ọmọ lọ Ìbàdàn àwọn olóòlù owó ọkọ̀ ń pọ̀ ní Ìbàdàn so ìlú kọ̀ọ̀kan ló ní nílẹ̀ Yorùbá yìí náà ni wọ́n ní àṣà ìṣe kò sáàfà tó lè faramọ́ àṣíríkù àfà tó bá lè faramọ́ àṣíríkù bíláhì oúnjẹ ò ní bọ́lọ̀ déédéé kò ní bọ́lọ̀ dáadáa
so ta lọ́lọ́hun tó bá fẹ́ sọ̀rọ̀ má tàgì àfáà kankan mọ́ lórí ewé àtegbò àjọ nínú àwọn òsì gbàdúrà àfẹ́ kí wàhálà ẹ̀sìn ó ṣẹlẹ̀ nílẹ̀ yìí àtòníṣẹ̀ṣe o àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o gbogbo wa ọmọ Yorùbá jọ ni wá ẹ jẹ́ ká fìfẹ́ bára wa lò ẹ̀sìn nìkan ni kóníkálukú ṣe ibi tọ́lọ́run bá tó oníkálukú sí oníkálukú ṣe bẹ́ẹ̀ ta lọ́lọ́run sẹ́mi ogun jogun omi má tààgì ẹnìkankan pẹ̀lú fídíò mọ́ pé ẹ wá bàbá Lágbájá o ojú màálù mẹ́rìndínlógún ẹ dákun ojú màálù mẹ́rìndínlógún sọ́jẹ́ kórópín èèyàn ni ẹ̀yin olóbe ṣe bí wé ni iṣẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe nìkan lẹ́ni o gbogbo wájọ níní àádẹ́jọ máa lò ní gbogbo wájọ ní ewé àjọ légbò àtọ́jú màálù o àtàrà màálù o gbogbo wájọ ń jẹ màálù ní tán bá rán ní kí yíò fojú màálù mẹ́rìndínlógún sí nǹkan and so fucking what yóò bá jọ ní gbogbo wa in tó dá ó ń bẹ nínú àṣà àti ṣe Yorùbá eléyìí tí ó bá bá Islam táwa gbé dání mọ́ tí ó bá lọ in line with Islamic law Islamic Sharia tí ó lọ in line with Islamic Tawhid ìyẹn làwa máa yọ sẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin tó bá sì jẹ́ pé láìyín nìyẹn ẹ múra sí ẹ máa ṣe kò sí ẹni tó bá yín jà sí mo ti sọ the other time pé anybody bá bú ẹ̀sìn yín ẹ fọ pòrípọ̀pọ̀ màmá ẹ̀ ẹ fọ pòrípọ̀pọ̀ bàbá ẹ̀ ṣùgbọ́n fún ẹnìkan oníṣẹ̀ṣe kan láti wá lọ mọ́ defame orúkọ èèyàn ẹ̀yin náà rí pé kò dá báwo la ti fẹ́ support èèyàn irú Ìyá Ọ̀ṣun yẹn tó bá jẹ́ pé wọ́n fẹ́ tẹ ẹ̀tọ́ Ìyá Ọ̀ṣun yẹn mọ́lẹ̀ ni irú àwa yóò dìde èmi ó máa gbìjà Ìyá Ọ̀ṣun tó bá jẹ́ pé mùsùlùmí fẹ́ tẹ ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ ni lórí ẹ̀tọ́ ẹ̀ máa gbìjà rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà wo tí Ìyá Ọ̀ṣun yẹn lọ ṣe ó bọ́ síta ó dìfẹ́ tí aláàjì tí bàbá òkúta gidi ọ̀jẹ́ ó pè wọ́n bẹ́ẹ̀ ẹ dákun ṣé màá wáyé tó ní pé mo ní mo fẹ́ pé mi ò fẹ́ ká mọ kóníkálukú tó lórí ẹ̀sìn rẹ̀ ká mọ òṣòkè wá tó mọ ṣàbòsí ẹni tó jẹ́ ẹlẹ́sìn mi kí wá lọ mọ gbìjà Ìyá Ọ̀ṣun ní tí Ìyá Ọ̀ṣun ṣe ọ̀dà let us call a spade a spade ẹ jẹ́ á wà àlàáfíà láàrin ara wa Sheik Labeeb Agbaji bàbá mi ìjọba wa hàn kò ní bàjẹ́ fún yín Ọlọ́run kò ní bà dáadáa yín jẹ́ aládò dákun mọ́ bẹ̀ ọ́ ní iṣẹ́ rẹ̀ ò ní dìṣẹ́ mọ́ lọ́wọ́ o wàláhì Ọlọ́run ọba yóò jẹ́ kí wọn ní orí ṣe Ọlọ́run ọba yóò sọ ọ́ déyàn nídìí iṣẹ́ comedian rẹ̀ dákun má dá sí ọ̀rọ̀ fracas mọ́ dákun má dá sí ọ̀rọ̀ fracas mọ́ mójútó iṣẹ́ comedian tó ń ṣe yẹn ayé ti mọ̀ níbẹ̀ ò ní wọlé láíláí dákun ọ̀rọ̀ Sheik Labeeb tó sì sọ yẹn kò rí bẹ́ẹ̀ o Sheik Labeeb ti ṣe correction lórí ọ̀rọ̀ yẹn fúnra wọn látọdún tó ti pẹ́ àti pé ká lo ewé ká lo egbò kì í ṣe oníṣẹ̀ṣe nìkan ló ní gbogbo wa lájọ ní àádẹ́jọ́ máa lò ní eléyìí tí ó bá takun tá a gbé dání nìkan là nílò. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.